ó gbẹ́nu tán gidi gan ni mo fẹ́ kẹ́ wá lọ wo bí àwọn ará Ìgàngán bí wọ́n ṣe ń appreciate ohun tí ṣe Sunday Igboho ṣe fún wọn ṣe mọ̀ wípé látìgbà tí gbogbo ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ sí ṣe Sunday Igboho ti lọ sí Ìgàngán ṣe mọ̀ pé ṣe Sunday Igboho ọ̀hún débẹ̀ mọ́ rárá èyí náà ṣẹ̀ wá lọ síbẹ̀ in fact kẹ́ wá wò bí gbogbo wọn ṣe ń sọ̀rọ̀ orí yẹn á wú ẹ wò pé yes àwọn eléyìí mọ́ọ́re ẹ wo ẹ má jẹ́ ń sọ gbogbo ẹ̀ mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ in fact gbogbo wọn pátápátá náà gbogbo mi fẹ́ sọ pé gbogbo ìlú wọn ló fẹ́ sọ̀rọ̀ tán ẹ jẹ́ ń fi síbẹ̀ ẹ wá lọ gbọ́ ohun tí wọ́n ń sọ lẹ́nu àti oríṣiríṣi kan tó ń sọ pé látijọ́ tí ó ti kúrò tán ti ṣe tí wọ́n ti wá bá wọn jagun bẹ̀ yẹn in fact látìgbà yẹn nothing shake ni ẹ wo ẹ wá ń jẹ gbà wá lákòókò ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. ọkọ̀ gidi ọpẹ́lọpẹ́ rẹ̀ sókè mèrè ó bù fún wa ọpẹ́ títí kékeré náà má bàjẹ́ kí Ìgbòho náà má bàjẹ́ kí Ìgbòho náà má bàjẹ́ kẹ́mi ìgbòho gbogbo ó ṣe pọ̀ fún wa ó dúpẹ́ adúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidigidi so táà máa ń jẹun ní ìsinsìnyí táwọn ní owó náà ọpẹ́lọpẹ́ rẹ̀ tí ọba sí ẹ̀ kò sí àárò kẹ̀kẹ́ náà bẹ̀t adúpẹ́ dọ̀ ẹgbẹ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ bá aṣọ ọ má ti rìn kí kò má ta wa náà ẹgbẹ́dọ̀ àwọn olùwà náà so ẹ̀jẹ̀ bá a ṣiṣẹ́ náà kí kò má ṣe má ṣe yọ kí má ṣe mọ́. Baba bisa ya kaso sa ko na sa ko ki mi ga ko ni ko sa so do se baba bisa jọ ẹ má bínú nípa bàbá wa olóyè sọ ni mo jà sọ láì dùn àwọn sínú ìlú kí lè bá wa rí sí díẹ̀ ní ráńpẹ́. ṣe púpọ̀ alàgbà orúkọ mi ní Akínlóyè Oyèbánjí ọmọ bíbí ìlú Ìbàdàn ní ilé Kọ́làbà ìsàlẹ̀ Àkàó adúpẹ́ púpọ̀ lọ́wọ́ Sunday Igboho adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀ wípé ní yaba ní a máa dá ọpẹ́ Ọlọ́run ó bá dúpẹ́ fún lórí ní ìfọ̀kànbalẹ̀ tá a ní gbogbo Nàìjíríà ẹni tó ní ìfọ̀kànbalẹ̀ lẹ́nu gbogbo Nàìjíríà tó ju gbẹ̀gẹ̀ lọ fún òun ló sì gbà wá lẹ̀ ó jẹ́ ká ní ìfọ̀kànbalẹ̀ yẹn torí pé àwọn tí a tó tọ́lọ́hún rẹ̀ lọ́wọ́ díẹ̀díẹ̀ tá a rí kankan lára wọn tí wọ́n ti ń bẹ̀rù pé bóyá báwọn kó jáde kóòlù wọ́n ti ń ṣe ohun tó ń ṣe wọ́n fún wa wọ́n ń kọ́lé wọ́n ń ra mọ́tò ọkàn wọn balẹ̀ wọ́n sùn nílé wọn kò sí pé ń bọ̀ pẹ́lìkẹ́lì jẹ́ ẹnìkan kan gbé nílùú gangan yìí mi kò lè wáyé mọ́ torí àgbà àlejò láyè mọ́ Sunday ti ní ká má gba àlejò láyè mọ́ kókó tó ṣe fún wa jùlọ nìyẹn. bàbá mi. àlejò pé tí ò wá ṣe wá níbí ni o kò pé ká má gba àlejò pé tí ò mú kan dáadáa wọ̀lú o. jẹ́ gẹ́gẹ́ bí ẹ ti sọ yìí jẹ́ nílùú ìbáyìí lónìí kò sí Fúlàní mọ́ nínú yìí. a gbọ́dọ̀ rí fìlà wọn lásán fìlà Fúlàní a gbọ́dọ̀ rí ní inú igbó kátó pé ẹ bá wa ṣàdúrà fún bàbá wa olóyè Múyìí Sọlá. ilé ìlànà tó wọ́n náà kàn bèrè ọ̀rọ̀ pé àwa ní láti máa ṣàdúrà ọ̀tọ̀ lọ́wọ́ náà wà á dé ládé pẹ̀lú àdúrà yẹn Ọlọ́run ti dé ládé pẹ̀lú àdúrà tí Ọlọ́run bá dé ládé pẹ̀lú àdúrà ẹ wo ìjọba Nàìjíríà bó ṣe pétépèrò lérí pé àwọn fẹ́ mú Sunday Igboho nígbà àwọn gbìyànjú tí wọ́n lé tí wọ́n ò bá wọ́n lé lọ́nà ìpínlẹ̀ ọ̀hún nígbà àwọn níbẹ̀ nígbà tọ́lọ́run sọ pé tí àwọn Odùduwà tí wọ́n wà lẹ́yìn ẹ̀ wọn ò lè dá mú èyí ṣe gbára òun náà agbára pẹ́tò òun náà ṣe òótọ́. ìmọ̀ràn wọlé ní fún ìjọba Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí láti gbé owó lórí ẹsẹ̀. ìjọba Nàìjíríà lóòótọ́ àwa Yorùbá náà là ń ṣe é ṣùgbọ́n
kò sí inú ìjọba tó ń ṣe kò sí yàtọ̀ kankan torí pé ara wọn náà ní tí ń ṣèjọba bọ̀ bẹ́ẹ̀ kò sí yàtọ̀ kankan tó fẹ́ ṣe ohun tó ti ṣe sẹ́yìn náà ni wọ́n máa ṣe lọ ohun tí wọ́n ti ṣe sílẹ̀ náà lòun náà máa rú ṣùgbọ́n táwọn pé ọlọ́run nìkan ló lè yẹn ọlọ́run nìkan ló lè yẹn fún wa ọlọ́run nìkan ló lè yẹn fún wa ọlọ́run yẹn Sunday Igboho fọ́ wa nílùú wa nílẹ̀ Yorùbá ní ẹ̀là wa ń tẹ̀lé. Bàbá mi ìmọ̀ràn wọlé ní fún ìjọba alájẹ́ pé kí wọ́n gbé ẹsẹ̀ kúrò lórí àkáǹtì bàbá wa Sunday Igboho ṣàtúngbẹ́sẹ̀ lé. Gbogbo ilé yẹn tí wọ́n ń ṣe yẹn ọjọ́ tí atẹ́kùn ó ti ní ó burú débi pé kó ṣe nǹkan kó fẹ́ ṣe nǹkan kó máa fi falẹ̀ kó máa ṣe fi falẹ̀ wọ́n jẹ́ tó wọ́n bá ṣe é jọ́ kí atẹ́kùn rẹ̀ bá fẹ́ ní kánmọ́kánmọ́ lágbára ọlọ́run ni ó ṣe. Orúkọ yín lẹ́ẹ̀kan sí sà. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Akínlóye Bámijí ọmọ ilé ìkọlàbà ní ìsàlẹ̀ àkáwọ́ Ìbàdàn. Koiki Media breaking democracy on your stand. Ìyá mi mo kí ẹ káàsì kúrò lẹ́ o. Ìyá mi ẹ má bínú o. Kí ni ìmọ̀ràn tí ẹ fẹ́ fún àwọn èèyàn wa fún jákèjádò orílẹ̀ Yorùbá lórí ìrìnàjò bàbá wa olóyè Sunday Mọ́jíàsọ́lá Ìgbòho wá sí ìlú Ìbàdàn? Wọ́n ràn wá lọ́wọ́ kó má yẹ kí ìyà jẹ wá. Wọ́n ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wa kò ṣe o ṣùgbọ́n ó tẹ̀síwájú lórí wa. Wọ́n dẹ̀ kí wọn torí wàhálà tí wọ́n tì wọ́n mọ́lé láì mọye ọdún Ọlọ́run dẹ̀ ṣọ́ wọn lọ ó ṣọ́ wọn bọ̀ wọn ò fẹsẹ̀ pa wọn ò sọmọnù àwọn ní òde di ẹni àdánù ẹ bá wa kí wọn gidi Ọlọ́run á wà pẹ̀lú wọn o ẹ̀mí wọn ó gùn o lágbára Ọlọ́run àtàwọn ìyàwó wọn. Ìyá mi ìmọ̀ràn wọlé ní fún gbogbo àwọn obìnrin gẹ́gẹ́ bí àwọn ọkùnrin ṣe ń ké jàǹgbàrà pé àníkẹ́ká boko olùkọ́ ẹrú pàápàá jùlọ ẹ̀yin obìnrin ẹ̀yin ẹlẹ́jẹ́ pé olóṣèlú náà ń tẹ̀lé kí lórí ráìsì gbogbo kan ráìsì gbogbo méjì èyí tó wá ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìmọ̀ràn wọlé fáwọn obìnrin. Ẹ wò bó bá ṣe rí bó bá ṣe tó iná ní tiwa náà bọ̀ dáadáa iná ní ti Ọlọ́run dáadáa làwa fẹ́ tiwa nílùú kọ̀ọ̀kan nílùú Àkómárè torí tábàwà lẹ́kọ̀ọ́ Sunday Igboho ni wọ́n ń sọ tábàwà Mùṣín Sunday Igboho ni wọ́n ń sọ ojú ọ̀dẹ̀ ní tiwa wọn ò ní tí wọ́n bú wa lágbára Ọlọ́run àwa náà ò ní dẹni ẹ̀kọ́ fún wọn lọ́lọ́jíṣẹ́ láàánú bí wàá mọ sọ́sọ́là lọ́la láhùlà wà lákùúwátà ìlàbìlà ìlà sí. Bàbá mi mo kí púpọ̀ ẹ̀ka sùn kúrọ̀ lẹ́ àwọn ọjọ́ mẹ́ta bàbá akúndédé àsìkò yìí mo fẹ́ kí gbogbo àwọn ará ilé kẹ́ bá mi wo bàbá wa
tẹ́ ń wò yìí ẹ wò ẹ̀rí ibi tí wọ́n wà wọ́n sì gbọ́ ìrun bàbá wa olóyè Sunday Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà àwọn náà ṣe kíni àwọn náà jáde wá láti wá pàdé olóyè ní ìlú Ìgangan ní ààfin bàbá wa tí a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá ẹ rọra sà ẹ bá mi dárúkọ yín fún àwọn tó wà nínú ilé jákèjádò àgbáyé. Ẹ ṣé ènìyàn bá máa yìn Olúwa nítorí oore rẹ̀ àti nítorí iṣẹ́ ìyanu rẹ̀ sí àwọn ọmọ ènìyàn. Ọpẹ́ ńlá ni kíní jẹ́ fún wa ní ìlú Ìgangan. Èmi tí mò ń sọ̀rọ̀ mo jẹ́ bàbá ẹgbẹ́ fún Yorùbá Nation nílùú Ìgangan. Èmi ni mo jẹ́ bàbá ẹgbẹ́ fún wọn. Inú mi wá dùn wípé a dá ọjọ́ náà ọjọ́ pé ọjọ́ dẹ̀ kù. Bí ó ṣe wá síbí ìbáyìí Sunday Igboho a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ níbi ọdún mẹ́rin sẹ́yìn ọpẹ́lọpẹ́ rẹ̀ nílùú Ìgangan tí gbogbo wa ta fi ń sùn ní ayọ̀ àti àlàáfíà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn ò lè lọ sóko ṣùgbọ́n nísìnyí obìnrin ti ní éka méjì kátó àpé àwọn ọkùnrin à ń lo oko láyọ̀ àti ń bọ̀ láyọ̀ ìṣẹ̀lẹ̀ púpọ̀ ṣẹlẹ̀ sí wa. A dúpẹ́ lọ́wọ́ Sunday Igboho kò bẹ́ẹ̀ lọ àwọn bàbá wa kí tó yẹ a dúpẹ́ lọ́wọ́ wọn. So mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Ìgangan pàápàá Yorùbá Nation tí mo jẹ́ bàbá ẹgbẹ́ fún wọn. So wípé láti gbà tá a ti bẹ̀rẹ̀ kò sẹ́ni tó ṣẹ́kù gbogbo wọn ṣe ń gbé ìwọ Ọlọ́run òun bá wọn gbé. So inú mi dùn wọ́n fẹ́ lè máa sunkún báyọ̀ mi ṣe pọ̀ tó ní ọjọ́ òní ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìmọ̀ràn wo lẹ́ni fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórí ìgbésẹ̀lé àkáǹtì bàbá wa olóyè Sunday Mọ́jàsọ́lá? Ọ̀rọ̀ gidi ni ẹ sọ tí wọ́n bá lè bá wa ṣe é tí ìjọba pàápàá Tinubu tí wọ́n bá lè bá wa ṣe é tí wọ́n bá wa gbé ẹsẹ̀ kí wọ́n sì fi sílẹ̀ kó máa bọ̀ wá sí ìlú rẹ̀. Àwọn náà sáré takuntakun iṣẹ́ tó ń ṣe fún wa ní orílẹ̀-èdè yìí. Ṣé tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ àwọn nǹkan tó ń jáde níbi tí àwọn fi ń rí nǹkan yẹn tí wọ́n fi ń lò ó ṣé wọ́n lè rí lò. So abẹ̀jọba kí wọ́n gbèsè kó lórí àkáǹtì Sunday Igboho kí wọ́n sì pàdánù láti máa bọ̀ wá sílé láti máa kí wọ́n tì yọ ní ẹ̀wọ̀n tí wọ́n fi sí kí wọ́n gbé ẹ̀mbáwò kí wọ́n gbé kóòdòdò kí wọ́n jọ mo bẹ̀ wọ́n ní àpá aláṣẹ mo bẹ̀ wọ́n. So inú wa dùn nílùú Ìgangan bí ó ṣe wá rí wa ń bì báyìí. tó bàbá mi ìmọ̀ràn wo lẹ́ni fún gbogbo ọ̀dọ́ torí pé ìbò 2027 tún ń bọ̀ báyìí àwọn ọ̀dọ́ sì ní ta jáwọ́ ọ̀dọ́ tá bá ti rí tọ́rọ́ kọ́bọ̀ méjì mẹ́ta 1000 2000 ẹ̀bá nǹkan ó tún yí ipò tó lákòókò tá a wá wà yìí ìmọ̀ràn wo lẹ́ni fún gbogbo ọ̀dọ́ àti lọ́kùnrin àti lóbìnrin lórí ìrìn àjò yìí. tí a bá ń tanra wa láṣẹ̀ṣẹ̀ máa wàásù fún àwọn ọ̀dọ́ wọ́n ní ojúlọ́mọ ohun tó yónú àwọn náà ti rí nǹkan tó wà ńlẹ̀ bébí ṣe ń pa wá tí gbogbo ẹ̀ ń ṣe yìí ẹni tí ò tí ì dogun tí ò tí ì lè dogun ọdún tó ń ṣe kínní ni gbogbo wa àwọn tí wọ́n ń sọ wípé nípa ọ̀rọ̀ ti 2027 ó yẹ kí wọ́n kọ́kọ́ máa bẹ Ọlọ́run náà ọjọ́ òní ló yẹ ká máa rò ká máa tí ì ro ọ̀la bẹ́tẹ̀ ọ̀la làwọn ẹlòmíì làwọn olóṣèlú wa ni wọ́n ń rò. So à ń bẹ Ọlọ́run kó dẹ̀mí gbogbo wa sí. So àti mọ̀ dáadáa tí Ọlọ́run máa ṣe kó tó di 27. So kí wọ́n sà jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá Nation wa kí wọ́n fún wa ojú kọ́kọ́ síkù láti kó ṣeé ṣe fún wa kí wọ́n fún Sunday Igboho láyè láti lè bá wa ṣe. Olúwa dẹ̀ ràn án lọ́wọ́ ikú ò ní pa gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí ikú ò ní pa wọ́n ta jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá pàápàá ní ìlú Ìgangan ní Ọ̀yọ́ State àdúrà wọ́n gbà ẹ ṣe ẹ̀yìn tẹ́sí gbẹ́kìrì náà dìde ìbànújẹ́ ò ní kàn yín ẹ máa lọ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀ gbogbo ọ̀run ó sì bá abúlé lára yín ẹ yọ máa ṣe ẹ ṣe. bàbá mi ẹ bá mi dárúkọ yín fún gbogbo ilé ẹ̀kọ́ sí. orúkọ mi ni Ọláọmọ Dúpẹ́ tiẹ̀ àtikọ́ gbogbo kẹta ń ṣe ìyá àtikọ́ ni tá a bá kọ́ kò lè ṣeé ṣe àtikọ́ mo jẹ́ ọmọ ìlú Ìgangan ní ilé àgbòrò ìsàlẹ̀ ọjà. ẹ mọ̀ bínú ní orúkọ yín yẹn ẹ dárúkọ fún bẹ́ẹ̀ ẹni àtikọ́ ṣé àtikọ́ yẹn gangan lórúkọ yín ni àbí ìnagijẹ ni ó jẹ́. ìnagijẹ ni àtikọ́ yẹn. àtikọ́ ohun tá a ti kọ́. ohun tá a ti kọ́ kò sí wà ní àtẹ́lẹwọ́ wa lẹ́nu kí o mọ̀ bẹ́ẹ̀ni. Ọlọ́run Elédùmarè ó sì kíni ó mọ̀ kò ní bàjẹ́ fún yín bàbá. ẹ ṣe fún wa. Koiki Media bringing the work closer to your doorstep. Bàbá mi mú kí yín púpọ̀ ẹ̀ ká sọ̀rọ̀.
ẹ rà sà ẹ bá mi dárúkọ yín fún gbogbo tó wà nínú ilé jákèjádò àgbáyé. ẹ bá mi sọ orúkọ yín fún gbogbo àwọn tó wà ẹ bá mi sọ fún wọn. ẹ dárúkọ yín. Kásìmù kí ni òye kí ó jẹ́. Kásìmù Adégòkè ṣùgbọ́n ẹlẹ́wọ̀n sí. ẹ ṣeun bàbá ẹ jókòó bẹ́ẹ̀ ṣe wà yẹn sà. bàbá mi wíwá bàbá wa olóyè Mọ́jàsọ́lá sí ìlú Ìgangan lónìí bóun ló ṣe rí nínú yín. nígbà tí mo wá sí ọdún wa. Ǹjẹ́ ẹ lè sọ díẹ̀ nípa ìrìn àjò bàbá olóyè nínú ìlú yìí? Iná wá dùn sí torí ọgbà akalẹ̀ ọdún mọ́ wa gidi nígbà tó wá ọdún mọ́ wa torí fúkì ní ọpọlọpẹ rẹ̀ àwọn ayé àbá ti kó láyé táwọn Fúlàní ṣáwọn jàkújá lóko àbá ti kó láyé ní ṣíkú ẹlẹ́mọ̀ọ́sí Sàlàkáwò gẹ̀gẹ̀ náà ọgbà àwọn ọgbà ìṣòro ẹ̀yìn tẹ́sí wá ilé àyọ̀lẹ́ àtàláfíà lẹ́ẹ̀balẹ̀ yìí ìṣòro àníbi ìṣàwátì pẹ̀lú ògbó Ọlọ́run ẹ̀yìn ò ní bàjẹ́ ẹni fojú sọ́kàn ọmọ àwa náà ò ní fojú sọ́kàn ọmọ nínú àtàlá máa fi ra wa. ẹ ṣeun bàbá ǹjẹ́ láti gbà tí bàbá wọn olóyè Mọ́jàsọ́lá Ìgbòho tí wọ́n ti wá sí ìlú Ìgangan láti wá lé àwọn Fúlàní kò ní ìlú Ìgangan ǹjẹ́ láti gbà yẹn ǹjẹ́ ohun tó ń tẹ̀ tó wà nínú ìlú yìí ǹjẹ́ ó ń lọ déédéé àbí kò lọ déédéé? lọ déédéé iná wa ń dùn sí ó sì tẹ́ ẹ̀yin lọ́rùn bẹ́ẹ̀. oko wa ń ṣe dáadáa. tí ó sì rí báyìí ní bí ọdún mẹ́fà sẹ́yìn. oko wa ń ṣe dáadáa oṣù wàhálà iná wa dùn nígbà tí ẹgbẹ́ pé ọ̀wà ní ó wà dùn dáadáa pẹ̀lú ògbó Ọlọ́run. bàbá ẹ bá wa dárúkọ yín fún gbogbo yín lẹ́ẹ̀kan sí orúkọ yín. Ṣífù ẹlẹ́mọ̀ọ́sí Sàlàkáwò gẹ̀gẹ̀ náà ni. ẹ ṣe púpọ̀ Koiki Media bringing the work to your doorstep. ìyá mi mo kí yín púpọ̀. ẹ káàsán ẹ kúrọ̀ lẹ̀ ìyá mi ẹ kú àlejò gbígbà tòní lágbára Olódùmarè a máa rí yín bá ní ẹ ó pẹ́ fún wa lágbára Olódùmarè ǹjẹ́ ìbára dákọ̀ yín fún gbogbo tó wà nínú ilé jákèjádò àgbáyé. orúkọ tèmi ni Adéoyè Bushrat ìyálẹ́gbà of Gẹ̀gẹ̀land. ìyá mi yẹn mọ̀ sí púpọ̀ wíwá bàbá wa olóyè Mọ́jàsọ́lá sí ìlú Ìgangan lónìí bóun ló ṣe rí nínú yín. adúpẹ́ lọ́wọ́ wọn o wọ́n ṣe tó dáa fún wa ní ìlú Gẹ̀gẹ̀ torí látìgbà tí wọ́n ti wá fún ọdún mẹ́ta sẹ́yìn àárí wàhálà mọ́ ní ìlú Gẹ̀gẹ̀ àárí ìdààmú ní ìlú Gẹ̀gẹ̀ àwọn àgbẹ̀ wa wọ́n ń lo oko láyọ̀ wọ́n ń dé láyọ̀ gbogbo ogun Fúlàní àbẹ̀lẹ̀wọ̀n mọ́ nílùú yìí adúpẹ́ lọ́wọ́ wọn o ilé wọn ọ̀nà wọn kò ní í dàrú o àwọn ọmọ tí wọ́n ní òṣèré o wọ́n ó sì máa tẹ̀síwájú ní agbára Ọlọ́run àti onílẹ̀ Gẹ̀gẹ̀ yìí. ìyá mi ẹ ṣe púpọ̀ kí ni nǹkan tẹ́ ẹ tún fẹ́ kí bàbá wa olóyè Sunday kí wọ́n tún ṣe nílùú Ìgangan yìí ó yà nǹkan míì tún wà yàtọ̀ sí ọ̀rọ̀ Fúlàní àbáwọn Fúlàní yìí tún bẹ nílùú yìí náà. a tún fẹ́ nǹkan mèremère láti wá ṣe fún wa nílùú yìí tí kìí ṣe ti Fúlàní bòròró a fẹ́ nǹkan ọ̀tun wọn ó gbé wá sílùú wa àwọn ọmọ skul wa sáfẹ́ nǹkan mèremère tí nǹkan tí èèyàn máa fi tọ́ka pé nígbà àsìkò wa nígbà àsìkò ọlọ́lá jùlọ wa adé nǹkan dáadáa tí wọ́n wá ṣe fún wa wọ́n túbọ̀ tó ṣe nǹkan ẹ̀mí ẹ̀ fún wa o. ìyá mi ẹ̀jẹ̀ mọ́bìnrin ẹ̀jẹ̀ sáré bí yín níbẹ̀rẹ̀ yìí ǹjẹ́ kò sí ṣé ilé ìwé òsì nínú ìlú yìí ni àbí ó wà kò tó. skul wa àtúnfẹ́ kí skul mi ọ̀tún wà ní. ilé ìwòsàn ńkọ́. àtúnfẹ́ ọ̀tún wà. ẹ ṣe pọ̀ ìyá mi mo fẹ́ kẹ́ bá mi gba ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nímọ̀ràn lórí ìrìn àjò bàbá wa olóyè Sunday Igboho bí wọ́n ṣe gbẹ́sẹ̀ lé àkáǹtì wọn tí wọn ò jẹ́ kí wọ́n rí owó wọn gbà mọ́ ìmọ̀ràn wọn lẹ́ni fún ìjọba Nàìjíríà. ìmọ̀ràn ta fún ìrọ̀pẹ́ kí ìjọba arọwọ́ ẹ̀bẹ̀ sí ìjọba Nàìjíríà pé kí wọ́n dẹ́kun kí wọ́n ṣàánú wa lérí ọ̀rọ̀ ti owó adéẹmọ adéẹwò Sunday Igboho kí wọ́n bá wa mú gbogbo owó wọn kí wọ́n bá wa dá padà fún wọn o gbogbo nǹkan ẹ̀ ní wọn kí wọ́n bá wa dá padà fún wọn a fi Ọlọ́run bẹ ìjọba ní o. ní wanted ìṣẹ́ wanted ni wọ́n bí. ẹ máa sọ̀rọ̀ yín lọ́wọ́. tó ẹ ṣe púpọ̀ ìyá mi
wọ́n fẹ́ kí ẹ bá wa dárúkọ yín fún nílẹ̀ ẹ̀kọ́ sí. èmi ni Bushrat Adéoyè Bushrat ìyálọ́jà of Gẹ̀gẹ̀land. adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o, ilé yín ò ní bàjẹ́ o, ọ̀nà yín ò ní bàjẹ́ o, ẹ máa tẹ̀síwájú o ní agbára Ọlọ́run. àmọ́ tí yín ní òṣòríire o, àmọ́ tí yín ní ògèrè àpèsì bí eré bàbá wa Adéẹmu bó ṣe wọ́n ti gbélé wọ́n ti géré àpèsì lónìí, àmọ́ tí yín ní òṣòríire o. Koiki Media Abínibí ni mo tún láti ọ̀dọ́ sẹ́ mo kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí bí kẹ́kẹ́ àgbáyé bí tí ẹ sì ń wò wá. ìlú Ìgangan náà láti wà lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́dọ̀ bàbá wa ti kábíyèsí ti ìlú Ìgangan pẹ̀lú bàbá wa olóyè Ẹ̀jẹ̀ Àsọlá níbi tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ nínú ilé lórí ìrìn àjò security fún gbogbo àwọn ọmọ kóòtù òjìrè pátápátá lórí àwọn Fúlàní ajínigbé tó ń gbogbo pa àwọn náà ni àwa ṣe láti wá bá gbogbo àwọn bàbá wa láti lè pé kí wọ́n bá wa fọwọ́sowọ́pọ̀ lórí ìrìn àjò security yìí. ẹ jẹ́ kí sáré dúdú bàbá mi tí ẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yìí ká gbọ́dọ̀ méjì mẹ́ta lẹ́nu bàbá mi yẹn káàsán ẹ̀kú ọ̀lẹ́. ẹ kúrò lẹ́ o Koiki Media. ẹ bá mi dárúkọ ní gbogbo àwọn tó wà nínú ilé jáde. in fact mo máa ń gbàgbé orúkọ mi ṣùgbọ́n orúkọ tí gbogbo èèyàn mọ̀ mí ni Father but orúkọ tí mò ń lo péèjì mi fún nísìn ni onímọ́tò kọ̀yà nationwide coordinator. bàbá mi ẹ ṣé púpọ̀ fún orúkọ yìí tẹ́ ẹ dá fún gbogbo àwọn tó wò wá jákèjádò àgbáyé. bàbá ìrìn àjò bàbá wa olóyè Sunday Ìmọ̀jì Àsọlá Ìgbòho wá sí ìlú Ìgangan báwo ló ṣe rí lára yín sà. pé ó ti yẹ kó rí náà nìyẹn nítorí pé ọjọ́ tí olóyè Sunday Ìgbòho ti wá síbí yìí láti wá lé Fúlàní ọ̀dàlẹ̀ kò ṣe kó lé Fúlàní tó lọ́dọ̀ wa ṣùgbọ́n àwọn Fúlàní tó ń ajínigbé tó sì ń jà fúnlẹ̀ Yorùbá ẹni tó sì ń jà fúnlẹ̀ Yorùbá àlàáfíà ló ń jà fún gẹ́gẹ́ bí èmi gangan tí mo ń sọ pé onímọ́tò kọ̀yà ní sọ́wọ́ peace ni gbogbo ẹni tó bá sì ń jà fún kankan àlàáfíà ló ń jà fún gẹ́gẹ́ bí ààrẹ Mali ní ìsìn Traoré tí mo ti connect wọn bọ́ sẹ́yìn ògbó tá à ń jọ ń sọ̀rọ̀ lórí ṣáàdì pé èrò àlàáfíà kan náà ní gbogbo wa ń wá kò sí ohun tó jọ bó ti wá ẹ̀ ló tó dùn mọ́ àwọn ọmọ ìlú Ìgangan nítorí ohun tí Ìgangan jẹ́ lénìí agbára bàbá olóyè Sunday Ìgbòho ni ohun tí olóyè Sunday Adéẹmọ náà sì jẹ́ torí iṣẹ́ tabitabi tó ṣe ní Ìgangan ló jẹ́ kó rí famous orúkọ tó níyẹn tó fi wà lónìí yẹn bó ṣe padà wá yìí inú wa dùn gidigidi ara wa yá a ti fẹ́ kó wá tẹ́lẹ̀ ṣùgbọ́n ńgbà tí ò sí freedom ṣùgbọ́n ńgbà tí wọ́n sì láǹfààní láti gba máa rìn káàkiri ní ṣùgbọ́n gbogbo ohun tó kù tí ọlọ́dọ̀ Aláàfin Ọọ̀ni pé kí wọ́n bá wọn bẹ̀bẹ̀ pé àwọn gba freedom àwọn padà pátápátá ó ti ṣeé ṣe àwa la ní nǹkan wa kò sí kíní kan gbogbo ti wà ń bẹ̀ nísìnyí nígbà tó lọ́wọ́ tó wá ṣe ọ̀gá rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ lọ́tún ju Olúbàdàn nísìn inú wa dùn gidigidi pé bọ́lọ́wọ́ ti ń ṣe nǹkan rẹ̀ pé Sunday Adéẹmọ kò ní òṣèlú àṣà. ẹ ṣeun bàbá kò ní bàjẹ́ fún yín láti ìgbìmọ̀ rẹ̀ bàbá mi ẹ jọ̀ọ́ ẹ má bínú tá a bá wò nílẹ̀ kóòtù òjìrè nílẹ̀ Yorùbá a ó rí i pé ètò ààbò ó mẹ́hẹ̀ ìmọ̀ràn wo lẹ́ni fún gbogbo ọmọ Yorùbá pàápàá jùlọ àwọn lọ́balọ́ba wa. ìgbà tí olóyè Sunday Adéẹmọ ti liberate ìlú Ìgangan Ìbàràpá North àwa ti wà secure kò sí àní problem nítorí àwọn ọ̀daràn tó ń pe àwọn darandaran yẹn nígbà wọn ti kó ládùúgbò wa ẹ̀gẹ́ wa tó bá ti fokú ẹ sí ló ń bá tó bá ti bá gbogbo nǹkan rẹ àpòsígbà tá a move ní Ìbàràpá náà tí tọ́kẹ́ta tá à ń fòyà mọ́ security tí ó ṣe kínní a lè sọ pé security ò sí a sì lè pé security ń bẹ Nàìjíríà security Nàìjíríà ó mẹ́kẹ́ nítorí pé àwọn tó wà ń dín nǹkan náà ni wọ́n fún àwọn ọmọ tí wọ́n ń kó ṣiṣẹ́ wọn ò fún wọn lọ́rùn lẹ̀ láti ṣiṣẹ́ yẹn wọ́n ń gbàbọ̀dè lọ́wọ́ àwọn tí security ó wà. tó bàbá mi ìmọ̀ràn wo lẹ ní fún àwọn ìjọba Nàìjíríà tó wà bẹ́ẹ̀ lọ́wọ́ yìí lórí àkáǹtì bàbá wa olóyè Sunday tí wọ́n gbẹ́sẹ̀ lé tí Buhari gbẹ́sẹ̀ láti gbáyé Buhari. bó bá ti nígbà tí Buhari wà ń bẹ̀ àwọn Fúlàní gbádùn nígbà tí bàbá wa wà ń bẹ̀ ó yẹ káwọn ní ó lè ṣe wọ́n mọ ẹ̀tọ́ rẹ̀ pé ohun tí wọ́n promise ẹ̀ kún ó fún wọ́n má fi rò pé bóyá torí ọ̀rẹ́ rẹ̀ ti bá a ṣe lé ẹ̀tọ́ rẹ̀ kún ó fún kó lè mọ̀ kó lè fọkàn balẹ̀ nítorí tá a bá ríru Sunday Igboho bíi mẹ́ta Nàìjíríà ò dáa ṣùgbọ́n ìbẹ̀rù security ìbẹ̀rù wà
fún àwọn èèyàn láti ṣe a rí ẹni tó tún lè dìde ìgboyà báyìí náà ṣùgbọ́n bí èyí báyìí pé ọlọ́run fún Sunday Igboho ṣe tàbí pé ọlọ́run wà lẹ́yìn ẹ̀ pé ọ̀rọ̀ àkẹ́dá ọlọ́run ni káwọn pé kí ni ẹ̀mí tán ṣùgbọ́n gborí àdúrà wa pọ̀ ju ìpè lọ fún so owó rẹ̀ agbára rẹ̀ freedom rẹ̀ lágbára ọlọ́run wọn máa ṣe àdúrà tá a máa gbà sí pé ká yọ́nú fún àwọn ìjọba yẹn kí wọ́n á dá gbogbo ẹ̀ padà fún. ẹ ṣé bàbá mi púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn ìdáhùn tí ẹ dáhùn bàbá ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ bá mi dárúkọ yín fún gbogbo nílẹ̀ kan sí i jákèjádò àgbà. orúkọ mi ni coordinator onímọ́tò kọ̀yọ̀ nationwide. Thank you, Baba. God bless you. Ẹ pẹ́ fún wa sá. Koiki Media Brigade wọ́n kó sátìlẹ̀ ọjọ́ sí. Ọmọ wo? Mo ń tẹ́ sọ omi tí mo wà yá owó pọ̀. Bá mi ẹ̀ka sùn. Yes sir. Kúrò lẹ́. Yes sir. Akúndéjá sì kúrò. Akú ìdílé. Àkókò láéláé. Akú àjọyọ̀. Inú mi á dùn tí mo bá ti ń rú ẹ̀yìn ìyìn báyìí tẹ́ bá ti ń léjì lẹ́nu. Ìdíyà wọn dá mi lọ́rùn gbogbo gbà. Mo ní bàjẹ́ fún yín láti ìdúrà rẹ̀. Bàbá mi, mo kí yín púpọ̀. Mo fẹ́ kí ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn tó wà jákèjádò àgbáyé. Ẹ káàbọ̀ sílùú gbọ̀ngàn ìlú Àkó. Èmi ni ẹni tí gbogbo yẹn mọ̀ sí Adéròmú Sunday aka Agbowórin. Bàbá ẹ tẹ́ fi parí orúkọ yín o mo lágbára ọkọ Agbowórin. Yes. Ẹ fún mi ní 1,000. Ẹ máa gbàjú 1,000 lọ 1,000 kẹ̀. Mo ń bá yín sọ̀rọ̀ lódìdí mi ò wá bí láàbọ̀. Ẹ ti gbówó rìn bá wọn. Bá mi. Mo kí yín púpọ̀. Mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín sà. Ìlú Gàngán la wà yìí. Bàbá wa olóyè Sunday Mọ́jàsọ́lá Igboho àwọn náà wà nílùú yìí. Bàbá mi, kí lẹ rí sí wíwà bàbá wa olóyè Sunday yìí ní ṣókí? Tí n bá dáhùn béèrè yẹn, ẹ bá ti fi kámẹ́rà yín wo bí pẹ̀lú crowd yẹn, ẹ ti rí dáhùn. Mo rò pé understand ni. Gbogbo àwọn tẹ́ ń wo ìpátá àtinú àti tanú àfin kábíyèsí. Wọ́n tún bẹ ní táwọn láàrin ìlú. Bẹ́ẹ̀ bá ti Olóyè Sunday Igboho bá ti bọ́ sí jáde ń bì. Tó bá ti ń lọ láàrin ìlú ẹ ti máa ráwọn yẹn left by left and right. Wọ́n ò torí ẹnì kankan dúró torí Sunday Igboho ni. Ajagun ṣẹ́gun rẹ̀. Ọ̀kan lọmọ olú ọmọ ìlú Àkó. Ọba ńláńlá ọ̀gágun olórí wa nílùú Gàngán. Akíkanjú ogun lálọ ni ṣé ń gbọ́ mi akẹ́yìn ogun lábọ̀ ẹ̀gbọ́n tiwa ni bàbá tiwa ni òun ló sọ wádìí èèyàn lébi àtọlọ́run ọba torí pé bí ò sí Ìgbòho ọlọ́lọ́wọ́ bí táwa yìí ń bá wa o ọlọ́lọ́wọ́ bí táwa wa o torí pé nígbà náà lọ́hùn níjọ́ náà lọ́hùn ohun tí mò ń wí yẹn kí gbogbo ayé máa gbọ́ ni o ohun tí àwọn Fúlàní fojú wa rí nínú ìlú yìí gẹ́gẹ́ bí onígbìyànjú tó lè ṣiṣẹ́ tó lè lọ tó lè bọ̀ Sunday Igboho ló gbà wá o torí gbogbo àwọn tó lé tó já síwájú wa díẹ̀ tí wọ́n ti jí gbé tí wọ́n ti gba àìmọyemọye owó ẹni tí wọ́n ti ká mọ́nú oko tí wọ́n ti pa sáà orí wa àtẹ́lẹ̀dá tí wa padà lẹ́yìn wa ni gbogbo àwọn tó ti kú náà ló gbọ́dọ̀ gbogbo àdúrà Ọlọ́run Elédùmarè ó bá mi forí jì wọ́n gbogbo àwọn takù náà Ọlọ́run jà pẹ́pẹ́pẹ́ Olóyè Sunday Igboho èyí ṣèyàn yẹpẹrẹ ní lọ́dọ̀ wa bàbá. Tó ẹ ṣeun bàbá mi fún àwọn ìdáhùn tí ẹ dáhùn yìí bàbá mi mo fẹ́ bá yín sọ̀rọ̀ kékeré kan ìmọ̀ràn wo lẹ́ni fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórí àkáǹtì bàbá wa tí Buhari tó gbẹ́sẹ̀ nígbà yẹn. Yàtọ̀ fún interview tẹ́ ń ṣe yìí sà àti tẹ́ bá ń wo orí afẹ́fẹ́ dáadáa Ìgàngán development application ṣe ń gbọ́ mi èmi ni Sunday Agbowórin tẹ́ bá lọ ń wo àwọn kọ́mẹ̀ntì yẹn tẹ́ bá lọ ń wo Odùduwà ṣe ń gbọ́ mi TV tẹ́ bá ń rí ṣe ń gbọ́ mi bá ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ lábẹ́ àkóso bàbá wa Bọ́lá Ahmed Tinubu
bí wọ́n ṣe gbẹ́sẹ̀ lé àkáǹtì bàbá wa olóyè Sunday Igboho kò dùn mọ́ wa o ó ń bà wá lọ́kàn jẹ́ gidigidi torí olóore làá fún lóore o ẹ̀sà èèyàn kì í fi bí san oore o gbígbẹ́sẹ̀ lákáǹtì bàbá wa Sunday Igboho wọ́n ń dùn lẹ́tọ́ ẹ̀ nìkan jọ wọ́n bá wa ṣí àkáǹtì ẹ̀ sílẹ̀ fún orí dúkìá ẹ̀ lò orówó ẹ̀ lò kàn dẹ̀ bá wa gbé kọ́ńtẹ́ẹ̀dì tí wọ́n fi sórí ẹ̀kọ́ bá gbé kó abẹ̀ wọ́n ni o mo fi gbogbo orúkọ ọmọ ìlú Ìgàngán lọ́dọ̀ọ́kùnrin àtọ̀dọ́bìnrin lórúkọ bàbá mi òkè so wọ́n jọ torí Ọlọ́run ọba. ìmọ̀ràn owó lẹ́ni fún àwọn bàbá wa gbogbo àwọn kábíyèsí nílẹ̀ kóòtù òjìrè lórí ètò ààbò pàápàá jùlọ àwọn ọ̀dọ́. nítorí Ọlọ́run ọba ìníbẹ̀ gbogbo àwọn kábíyèsí wa ni mo gbà wọ́n nímọ̀ràn wọ́n bá bàbá wa Sunday Igboho fọwọ́sowọ́pọ̀ òun ló lè ṣe o ẹ̀sà ètò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà káàkiri àwa ti ń ránú Ọlọ́run gbà ń lu Ìgàngán àti Ìbàràpá lápapọ̀ tápà ìtẹ̀ Ìgàngán Ìdèrè à ń ránú Ọlọ́run gbà o àárín yí àmọ́ wọn òkú òkè ẹnìkan lórí lóko mọ́ ẹnìkan ò gbá àbọ̀ apá wálé mọ́ àlọ́ gbòkú yẹn sínú ṣakaṣaka láti inú oko ẹ̀ mọ́ à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n jọ kọ́ bá ìfọwọ́sowọ́pọ̀ káàbò ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú pàápàá jùlọ ilẹ̀ Yorùbá ó lè dúró déédéé o táwọn kábíyèsí ọjọ́ o kó pera wọn kan ṣèpàdé papọ̀ nílẹ̀ Yorùbá káàkiri káàfàtà ètò ààbò kan pé bàbá wọn olóyè Sunday Igboho wọ́n jọ fi kún lùkùn ètò ààbò ilẹ̀ Yorùbá ó lè dúró gírí ààbò la fẹ́ o ètò ààbò ní kókó bí ó bá sáàbò kò sí fọkànbalẹ̀ o so abẹ̀wọ̀n ẹ ṣé púpọ̀ ẹ bá ní dárúkọ yín lẹ́kọ̀ọ́ sí. orúkọ mi ni Sunday Adéròmú tí gbogbo yẹn mọ̀ sí Agbowórin. Thank you. Koiki Media bringing democracy to your doorstep. Hey, cameraman! Koiki Media bringing democracy to your doorstep. Àtọ́bẹ̀. Bàbá ń bọ̀. tí mo bẹ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni pé kí wọ́n tiẹ̀ kó bá gbẹ́sẹ̀ kó lórí àkáǹtì wọn kí ètò ọrọ̀ ajé wọn lè máa rú gọ́gọ́ torí tíṣẹ́ máa ń lọ tí wọ́n ń rí owó inú owó dùn láti gbèjà ìran Yorùbá so lórí ọ̀rọ̀ pé wọ́n kọ́ wọ́n tẹ̀ sórí fọ́tò wọn atúbẹ̀ ìjọba àpapọ̀ wọ́n wá yọkùn mẹ́ta.
ẹ ṣe púpọ̀ báyìí dárúkọ yìí fún gbogbo orílẹ̀ èkó sí. orúkọ mi ni Adéjùwọ̀n Adélọ́dún tí ọ̀pọ̀ yẹn mọ̀ sí Adé ọmọ Adé. Hello, Igbolewa, Igbolewa, Igbolewa. Oya. Wọ́n máa wọlé báyìí. À ń padà báyìí. Beda bukan? Beda muka. Okay. Once again, Koiki Media bringing the world closer to us. Ọ̀pọ̀ àṣẹ ti rí ọ̀gá. Bóyá ti wà á di mọ́tò, dírẹ́bà yìí gan mò ń wò lọ́kàn mi. Ṣọ́ọ̀gá mọ ibi tí mọ́tò yìí wà ṣá. Power bank. Fóònù ti fẹ́ kú o, shut down. Kó gbọ́dọ̀ kú. No, mi mú kọ́ọ̀dù ẹ fún mi kọ́ọ̀dù. Shut down kẹ̀. Type C ẹ dáhùn. That's okay. Yeah. Ṣeré ìlú gangan láwà. Koiki Media bringing the world closer to your doorstep. Ìlú gangan Ìbàràpá méjèèje wọ́n gbàlejò Májàsọ́lá ọmọ Aládìkú.
ti rí ohun tí a mú wá fún wa lénìí. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV, ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa, ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.